wọ́n mú fọ́lò ẹ tó kí n sẹ́ǹdì ẹ̀ sọ́dọ̀ ẹ wàá rí i pé kò ṣe é sọ ìjà ò la fẹ́ ṣe yẹn dà ṣùgbọ́n tá a bá lè rí Yorùbá Nation gbà àṣẹ wa bẹ̀. ẹni sọ̀rọ̀ dádì ẹ jẹ́ ká elaborate lórí ẹgbẹ́ àti sọ̀rọ̀ lórí ẹ̀ torí tẹ bá follow program tí mo ṣe lánàá mo ní Dr. Tunji Alasa was a surgeon or whatever wọ́n wà lọ fi ṣe education minister àwọn náà approve Chinese lórí health care ṣé lórí health care lè ẹ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ti dé stage of retirement lọ ṣe fẹ́ padà sílé àwọn èèyàn wa ní abroad torí pé ilé tẹ̀ ń fẹ́ gbà lọ́wọ́ council i'm sure pé tẹ́ ẹ̀ bá tẹ̀ nílé àárín ibi tá a máa kọ́ bungalow fún yín within 3 months ẹ máa tó síbẹ̀ tẹ́ ẹ máa gbé after ẹ̀dẹ̀ àwọn máa ní ó dájú fún wa ni pé ẹ máa bá wa jẹ́ àwọn èèyàn wa torí expertise tẹ̀ fi nígbà tí kí ló ṣe tá a fẹ́ sí bí conversation